fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní ìdájọ́ jẹ́. Bọ̀dá Sàámú. Ojú yín rè. Mo ṣe kó dé àdúgbò yìí ni. Ẹ má wọ̀rí, máa wá time tí máa wá rí yín. Kí ló fà á? Wọ́n ti ní tí mi bá wá rí yín ládùúgbò yìí bí n lè dúró. Wambi orí ẹ̀ ò pé. Orí ẹ̀ ò pé. Ilé ìyá nọ́ọ̀sì kan ló kó dé. Fúláàtì tó wà lẹ́yìn tí obìnrin ti bí tó dà kúlíkúlí tó ti jáde ibẹ̀ kan ló kó sí. Gbogbo ibi tó rìn sí gbogbo ẹ̀ ni mo dé. Ọjọ́ tó dé, mọ́tò tó gbé ẹ dé, táìmù tó wọ àdúgbò kò sí tí mi ò mọ̀ ń bẹ̀. Tó bá bí ẹ dá kó o má wà rí mi. Ìwọ tó pọ́n bí epo òyìnbó abẹ́kọ̀ ó ti fáyìn ó fẹ́ ba yé àwọn ọmọ ẹgbẹ́ ládùúgbò kọ́kọ́ wá rẹ́gísítà lọ́dọ̀ mi kí. Mo máa wá rí yín sẹ́. Má jọ pẹ́. Mo máa wá. Ìbéèrè mi mọ ibi tó ń gbé. Ṣé bí mo mọ ibi tó ń gbé ṣe bí mo mọ lé ẹ. Bọ̀dá Sàámú. Ṣẹ́sán. Bọ̀dá Sàámú. Ṣẹ́sán. Ọlọ́àpẹ̀lẹ̀ ọlọ́àpẹ̀lẹ̀ àwọn ní wáìtì. Ṣẹ́sán. Ẹ̀gbọ́n ojú yìí ti gbọ̀ngàn o. Wà á máa ga sí ni. Wà á máa ga sí ni. O like nǹkan dúdú. Bẹ́ẹ̀ lọmọbìnrin tí mo pàdé pẹ̀lú ẹ lọ́jọ́ sí náà dúdú ni. Ìgbà wo ló fẹ́ marry? Mo ìrọ̀rẹ́ kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo bí léèrè pé ṣé o ti marry wọ́n ló ì marry. Kí ló ṣẹlẹ̀ ìgbà wo ló fẹ́ marry? Sàámú ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń ro rere kan gbogbo aládùúgbò bẹ́ẹ̀ ṣe ń ro rere kan gbogbo àwọn èèyàn tẹ̀ mọ́. Ọlọ́run lè fún yín sílẹ̀. Paris Sori. Lórúkọ Jésù àdúrà yín náà máa gbà. Paris Sori. In fact inú mi máa ń dùn sí i. Cherry bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn orí mi dẹ̀ ń wú. Wá ṣe mi pé kò fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò yìí. Wàláì máa wà. Kò sí mọ́tò tí mi ò lè wà. Really? Manual ni mo fi kọ́ mọ́tò. Ṣélà ni. Sàámú. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn sìn fiancé mi gan mo fẹ́ lọ gbé sìn. Ọ̀rọ̀ tí mo sọ ló fẹ́ lọ gbé fiancé àbọ̀dọ̀ fiancé ẹ̀ ló ń lọ tẹ́lẹ̀. Ọ̀dọ̀ fiancé mi gangan mò ń lọ. Ẹ kò sí wàhálà. Bí mo ṣe wà yìí sìn, Ọlọ́run ló máa gbọ́ tèmi. Wọ́n ní òfin tiẹ̀ lẹ̀ gbọ́ tẹ̀ni ẹlẹ́ni. Ta ló bá gbọ́ tiẹ̀? Ọlọ́run ni. Ọ̀dọ̀ fiancé ẹ̀ tó lọ yẹn mi ò gbà ẹ̀ gbọ́. Gbogbo ọ̀nà kọ́nà mo fẹ́ kó o fi ṣe kí ni kó o fi marry níṣẹ́. Bí mo ṣe wù ẹ̀yìn níṣẹ́ lọ́dọ̀ fiancé bá bẹ́ẹ̀ débẹ̀. Wow, ẹ ṣọ. Mo ò ṣeré. Ẹ̀mí nẹ̀. Ẹ wọlé ẹ ṣí Big Daddy for people like us. Sàámú a máa ṣọ̀yàyà níbi gbogbo. Ẹ gbà mí. Ṣé wọ́n rè? Wo ṣẹ̀sán jọ. Fiẹ́sì ẹ̀ tó ní kó wà níbi tó ló fẹ́ lọ gbé. Ó ń dà. Sàámú olówó àwọn ajú yìí. Tani. Adémọ́lá ni. Akọrin jẹnu àní fiẹ́sì ẹ̀ tó ló fẹ́ lọ gbé ni mo sọ. Sàámú ṣé màá máa tàn yín ni? Ìyá mi lélẹ́yìí. Tó o bá tàn mí, o ti ń tàn rẹ̀. Ká ló tàn mí, o ti ń tàn rẹ̀ Dàmọ́lá. Ó ṣe máa jẹ́ Dàmọ́lá. Sọ pé rọ́ ni. Lẹ́ẹ̀kan tó ń fẹ́ tẹ́lẹ̀ nǹkan. Tá ìjọ pàdé lọ́dọ̀ ìyá akọjọ́ tó ra fùfú méjì fún mi, kọ̀mọ̀ méjì. Lẹ́ẹ̀kan tí mo sọ fún ẹ nípa ẹ̀ òun làwọn náà ń sọ. Òǹkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òǹkọ́ lẹ́ẹ̀kan tí mo sọ̀rọ̀ pa èyí ó huge ó dúdú nígbà tí wọ́n mọ̀ wípé ó láìkẹ́ ẹni tó dúdú họ̀họ̀họ̀ tó yẹ kí ló tó tẹ̀lé káàkiri ó lè báyé ìṣẹ̀sán jẹ́ o àbúrò mi dẹ̀lú wọn náà o èmi ò fẹ́ bí o mi ò fọ́ṣì ó ti lẹ́ni tó fẹ́. Bọ̀dá Sàámú ó ti sọ̀rọ̀ ń palẹ̀ kan fún mi. Mo ti sọ fún ẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ kí n máa clear nǹkan èèyàn kì í hùwà bàjẹ́ lójú mi. the same person ni mo. Àwọn pictures ó wà nínú àkáì mi picture ọmọkùnrin nígbà tí mo pàdé ẹ níbi canteen ní ọdún tí mo sọ fún ẹ ó wà lórí àkáì mi bẹ́ẹ̀ máa gbé jáde fún ẹ. Bọ̀dá Sàámú ẹ ní gbogbo ilé mo mọ palẹ̀ kan tó ń sọ. Farabalẹ̀ o mo mọ tí mo sọ o ò ní lẹ́kọ̀ọ́ mi understand him. òun ló wọṣọ òkè yìí
mi mọ̀ bóyá ó ní tíátà ni. It's the same person. Bọ́dá Sàámú mo mọ Lékan ó ti sọ̀rọ̀ ń pa ẹ̀ fún mi. Ó sọ fún ẹ pé òun àti Lékan yẹn ti ránra rí. Bẹ́ẹ̀ni. Wọ́n náà dẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀. Wọ́n láìka ara wọn gan-an ní kàǹtì yẹn wọ́n á kí síra tẹ́ mẹ́fà nígbà kan jára wọn mu. Àní bá lọ pàdé Lékan yìí n bá pàdé ẹ̀dẹ̀ street kan ní the following week lẹ́yìn ìgbà yẹn mọ́tò ẹ̀ ni mo rí lọ́kàn alẹ́ ni mo kàn rí búùtù mọ́tò yẹn ni ó ṣe ń lo òkè tó lọ́lẹ̀ rè. Bọ́dá Sàámú. No, mo kàn sọ bí mo ṣe mọ yín tó fòde. Bọ́dá Sàámú ẹ bẹ̀rù Ọlọ́run. Ọmọ gidi lọmọ yìí tó o lè sọ past yẹ tó o lè sọ fún òun ọmọ gidi ni ẹ Ọlọ́run ò lè bá àárín yín jẹ́ ara ń tà sọ nìyẹn o ẹ pẹ̀lẹ́. Bọ́dá Sàámú tẹ́ bá rí lẹ́kọ̀ọ́ nígbà tí mo bọ̀ mo sọ fún yín pé mo fẹ́ wá gbé fiancé mi à ń jáde lọ. Bẹ́ẹ̀ a ti fẹ́ máa lọ. Ok. Kò yẹ yín sí èmi àti àtún máa ríra. Rárá ibi tẹ́ bá ń lọ ẹja jọ máa lọ. What's the problem now? Rárá jẹ́ káwọn máa tẹ̀lé ẹ sọ́dọ̀ ẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ sọ dẹ̀ ni àgbẹ̀ cab. Really? Yeah. Rárá ìwọ ló níwájú ìwọ ló láyé iwájú wọn níyàwó jókòó síwájú èmi àjókòó sẹ́yìn. Àníkẹ́ tẹ̀lé Mr. Saamu ẹ má worry I'll take cab. Ó dẹ̀ má wòrè mi ti fi yín lẹ̀ ẹ máa lọ gbà yín ẹ máa lọ. Ok tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n. Wá bẹ́ẹ̀ ni mo ti pè é. Ok no problem. Bọ́dá Sàámú. Ọmọ gidi lọmọ yìí. Emily. Inú náà jẹ́kọ́ máa kọ́ lọ. Àbúrò yìí ló fún yín kan náà. Ẹgbàá Bọ́dá Sàámú. Ẹgbẹ̀lẹ́ ṣe gan. Máa kọ́ lọ. Èmi àti àtún máa ríra ẹ jẹ́ kí n bọ̀ wọlé sá. Ẹ ṣe oníbàjẹ́ fún yín o. Ọlọ́run ní fi yín lẹ̀. Àárín yóò ní tú. Gbogbo tó parapọ̀ tó jẹ́ márùn-ún kò ní tú ní ká 5,000 ló fún mi o. Kẹ́sẹ̀ mi ni gbé. Mo ti ta lé ní. Ẹlẹ́rìí gbogbo ènìyàn master planner nìyà. Mo kàn ń rìn káàkiri látàtàrọ̀ níbi ọ̀tá. Mo yá wọ́ kẹwàá bí Ọlọ́run lè yọ̀ yẹn náà torí mi ní lóòótọ́ ọ̀rọ̀ tí máa sọ. Kánílé kan yẹn lóyún ìfẹ́ra ni tí ẹ ti bàjẹ́ nìyẹn kí tèmi. Mo ti bà wẹ́dì jẹ́ rí. Wẹ́dì. Mo ti bàjẹ́ rí. Díẹ̀ ló mú kí n bá ti bàbò jẹ. Orí mo ti tàbí báyìí máa fi 200 naira. Màá fi wọ mọ́tò délé àdúgbò mi ni mo kú wa. Saamu o Saamu o Saamu Alajo Saamu o Saamu o Saamu Alajo Saamu Alajo. You're so handsome, smashing cool. Bí ọmọ ọ̀rẹ́ mi ṣe wọlé báyìí mo ti mọ̀ pé ọkọ ẹ̀ lójókòó ẹ̀. Ọ̀rẹ́ mi báwo ni ìjókòó ìkásán àmọ́ mi òun lélẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀rẹ̀ kó oríire náà oríire náà àbá ẹ̀ kalẹ̀ ikú oríire ni kéèyàn fi ojú rí ọkọ ọmọ ẹ̀ bí mo dẹ̀ ṣe ń wò tí mo ṣe wo síra ẹ̀ báyìí àlùbáríkà rẹ̀ kù ó dẹ̀ so certain pé ó máa tọ́jú ọmọ ẹ̀. Yàrá àlùbáríkà kí ló dé ṣé tó ilẹ̀ ṣe wà ń bí àbọ̀ wá bá ní ti olóhùn rè kí lorúkọ yín. Ṣẹ̀san ni mà. Ṣẹ̀san kí ni. Ṣẹ̀san Ayélúgbà. Kírísítẹ̀nì àbí Mùsùlùmí. Kírísítẹ̀nì mi mà. Ìyẹn náà dáa. Chọ́ọ̀chì wo lẹ lọ. Redeemed Christian Church of God ni mà. Redeemed Christian bẹ́ẹ̀ ni mà. Ìyẹn náà wà òkè. Wo èmi ò wọ against the relationship ẹ̀yin méjì ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ni pé ẹ̀yin méjèèjì máa tẹ̀lé mi dọ́dọ̀ pásítọ̀ mi tí pásítọ̀ mi bá ti pray sí tó ń bá dẹ̀ ti fi àṣẹ sí ẹ̀yin méjèèjì lè fẹ́ra yín nǹkan tẹ̀mí fẹ́ nìyẹn ìyá lálùbáríkà. ọ̀rẹ́ mi mọ́mì. má bójú jẹ́ o má tiẹ̀ bọkàn jẹ́ rárá ni ó jẹ́ fi ìyá ẹ̀ ńlẹ̀ ní kíni Ọlọ́run òróró Ọlọ́run ò lè àwọ̀ ẹ̀dá gangan ni wàhálà. Now listen to me ṣúrí by the time tí yayin bá kó yín déwájú pásítọ̀ bá tí pásítọ̀ náà dẹ̀ wọnú àdúrà lọ tó bá máa padà dé ló máa ní fọlọ́ọ̀ ní pé kó ń bọ̀wọ́ lò tó bá approve ẹ̀ that is it so just be rest assured pé Ọlọ́run ti approve ẹ̀. Máa gbowó mi o bọ̀dà Saamu o. Máa gbowó mi. Jehovah Jésù Kristi
Michael mímọ́ ayérayé ọlọ́run ẹ̀rí àní àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin yìí wọ́n wá sí iwájú rẹ olúwa àṣírí ohun ìkọ̀kọ̀ ó yá wá tú bí ìyá wọn ṣe mú wọn wáyé àṣírí ohun ìkọ̀kọ̀ ó yá wá tú ẹ̀mí mímọ́ wá tú ó yá jẹ́wọ́ ara rẹ a fẹ́ mọ̀ bóyá ọ̀nà wà láàárín àwọn méjèèjì olúwa tú àṣírí. Àmín Jésù. Jésù Kristi olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ojú oníranú òsì. Lọ́bẹ̀bẹ̀. Rebecca. Ọ̀dà Sàámú ni wọ́n wá sórí òkè. Wọ́n dẹ̀ ń pariwo mọ́ mi pé àwọn fẹ́ wá síbi tẹwà. Wọ́n kàn ń pariwo mọ́ mi látẹ̀kọ́. Bẹ́ẹ̀ni sọ̀jọ́. Ṣé mi máa mọ̀ pé bíi ní pásítọ̀ sọ bẹ́ẹ̀ wà? Ṣé mi ní wá síbí ni? Mo máa ń rí ilé yìí. Mo máa ń rí ilé yìí ní backyard ẹ̀. Backyard ẹ̀ ni mo máa ń rí. Kálẹ̀ yìí gbé cross sẹ́yìn ni màá ti máa fọ́n ti séèjì pé ó ṣeéṣe kó jẹ lẹ́yìn mímọ̀ káyìn lẹ́ni bí. Sàámú ẹ máa ní sùúrù. Ẹ rí i pé mo ní àwọn àlejò. Ẹ jẹ́ kí n àtẹ̀rẹ̀ sáwọn àlejò tán ẹ máa lọ ná. Ọmọ ìlú dùgọ́ ni o. Tó bá jẹ́ bínú ṣe ń bí mi ni máa gbá ilé tí máa aṣọ funfun. Orí ẹ̀ ò pé ẹ gbáṣọ ìlọ́run ẹ̀ o. Aṣọ ọ̀ṣà ni kẹ́ lọ fún àbáwọn tó clean nílẹ̀ ẹjọ́. Èyí ni kẹ́ fún o. Kí ló ṣe ẹ́? Mo ti débi náà àwọn èèyàn mi ló wà bí o ṣe bí ṣe san orí mi náà ó yẹ kó kí mi straight náà bẹ́ẹ̀ ni wàsáré kí mi náà kí mi àwọn ló máa fi mọ. àbúrò mi náà dẹ̀ lélẹ̀ ibi ìyá èrè àlọ́ mẹ́ta ìṣòro tún ti dé mi ẹ pẹ̀lẹ́. Rebecca ló máa lọ sórí òkè tí ẹ. wàlẹ́ mo fagídí wọ bí ni má bínú sí mi mo fagídí. Madam Ọlọ́run sọ̀rọ̀ brother mi ṣé onígbàgbọ́ ni yín. bẹ́ẹ̀ ni sà onígbàgbọ́ ni. sọ bẹ́ẹ̀ ẹ má bínú. mo mọ̀ pé ojú yín ò tẹ̀yìn mọ̀ mi jí jẹ́jẹ́ ẹ jọ mo fẹ́ jókòó ẹ̀yìn tí ń rò mí ibi tí mo dúró sí yẹn èwo ló dájú inú àga márùn-ún èwo ni mo lè gbé ń bẹ̀. Sàámú ẹ gbé kan nínú àwọn àga yẹn kẹ́ máa gbé lórí òkè. máa lọ sórí òkè báwo AC ni mò ń wò nínú ilé yìí yẹn ẹ̀yìn á máa dẹmọ fún wa lórí òkè ẹ kó wa jọ sínú pápá a máa wà nínú pápá nínú oòrùn a máa bẹ Ọlọ́run Jésù àṣẹyìn ń bọ̀ nínú AC ẹ máa tán AC sórí ń bí nínú fíríjì yẹn wá tutù bí nǹkan mi èèyàn lè dénú fíríjì mẹ́ẹ̀ kó lọ gba go back mo fẹ́ jókòó sáré. Sista Damola èmi mọ̀ dájú wípé onígbàgbọ́ gidi ni yín tí ẹ dẹ̀ dúró dáadáa nínú Ọlọ́run àmọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run fi hàn mí madam mo rí wípé kò dáa kí àárọ̀ dára kí alẹ́ má dáa. ohun burúkú nìyẹn o adùn ló ń gbẹ̀yìn ewúro Ọlọ́run jẹ́ ká dùn gbẹ̀yìn ayé wa. àárọ̀ àwọn méjèèjì dáa ṣùgbọ́n alẹ́ yẹn mo fẹ̀mí tọ́ mo rí pé ó rújú. ta lèèyàn bá rújú bí ẹni pé èèyàn wo ẹ̀kọ́ eégún ni o. broda ṣẹgbọn nǹkan tí dáàdì sọ wọn ní alẹ́ yín ò dáa wọn ní alẹ́ yín rújú wọ́n tó bá ti bí ẹ dá tó bá mọ̀ pé mi ni mo bí ẹ jẹ́ kí rí ẹ̀yin méjèèjì pọ̀. ẹ wọ́n mi máa rí wa pọ̀ kò possible kẹ́ máa rí wa pọ̀ kí ló dé in this age and time what is happening? Wọ́n mi ẹ gbọ́dọ̀ bí sọ bẹ́ẹ̀. So you now talk back at me. Did you see what you caused? Sọtí nìkan tó dálẹ̀ bó ṣe bọ́ ọmọ mi jẹ́ ó sì fẹ́ ó ti yé mi. ọdún bá ṣe nìyẹn mọ́ mi. Tó bá sì bí ẹ dá jẹ́ lẹ́yìn méjèèjì pọ̀. ẹ wọ́n mọ́ mi kò possible kò fi sílẹ̀. kí ló dé? ibo lèyí ti rí tẹ́sí mọ̀ pé alẹ́ wọn rújú. Bọ̀dá Sàámú ẹ mọ̀ pé tọ́lọ́run ò bá sọ̀rọ̀ ó ní sọ bẹ́ẹ̀ ò ní sọ bẹ́ẹ̀. I will try my best. When my try best to be. Ìyá Ọlọ́run mẹ́ta. Kí ẹ tẹ́ mi? Kí lẹ tún wá? Tẹ́sẹ̀ mi ò bá gùn ṣé bá wọn mi mọ́lẹ̀. Kí lẹ wá nu lé mi? Ẹ gbọ́ kí mò ń pè yín. Mo gbọ́ mi ìdáhùn ni. Ṣé nínú ń bí yín tó yẹn? Inú bí mi gidi gan. Ọlọ́run mẹ́ta kò dáa. Kò dé ẹjẹ́ máa pọ́nra wa lé. Ṣẹlẹ̀ jẹ́ kí n sọ tọrọ fún yín o. Ohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tí mo pè yín tá ìdàbí lóhùn yẹn. Àwọn pásítọ̀ yẹn pọ́blẹ́mù wọn pọ̀ o. Olúkálùkù wọn interest ni o. Ọgbọ́n ẹran ara òun lẹ́lòmíì fi ń lò. Ìgbà tẹ́yìn wá gbé lọ tẹ́ ẹ gbé ọmọ yín lọ sí ọ̀dọ̀ ẹ̀ tẹ́ ẹ ní kó gbàdúrà fún àwọn méjèèjì sọ́nà wà ń bí àbọ̀ náà síbẹ̀ instantly ó dẹ̀ sọ bí yahoo bẹ́ẹ̀ ni pé yàn gúgù Ọlọ́run ò fọwọ́ sí Ọlọ́run ni ò fọwọ́ sí ṣé Jésù níyàwó ni àbí ta ló sọ fún
Áńgẹ́lì Uriel ṣó níyàwó ni Gabriel ìyàwó ẹ̀dà nínú Bíbélì tó fi sọ pé Ọlọ́run ò fọwọ́ sí please. ọ̀run làwọn yẹn wà ṣé ti sọ̀rọ̀ tán ṣé torí pé mo jẹ́ kẹ́ wọnú ilé mi. òótọ́rọ̀ ni mo á sọ. ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan tí n bá fẹ́ òun lẹ máa bá mi fẹ́ Ọlọ́run tèmi ń sìn kò ń ṣọ́ lọ́hùn òkú bẹ́ẹ̀ ni. Ọlọ́run wo lè mí sìn. èmi ò mọ Ọlọ́run tẹ̀ ń sìn o èmi ò mọ torí pé èmi mọ Ọlọ́run tèmi ń sìn. èmi náà sọ lọ́rùn òkú Ọlọ́run tí mo lè sìn kì í ṣọ́ lọ́hùn Òṣòdì kì í ṣọ́ lọ́hùn Agége inú Kristi náà ni gbogbo àjọ wà fáàtì ni mo dẹ̀ sọ fún yín ẹ fi àwọn ọmọ lẹ̀ ayé ti lajú kọjá bẹ́ẹ̀ kí wọ́n sọ pé ọmọ kan kò lè fọ ọmọ kan kò lè fọ ọmọ yẹn ti ń ké náà ọmọ yẹn ti ń kó lè ṣe rẹ̀ léṣe bẹ́ẹ̀ she can commit suicide please ẹ jẹ́ kó fẹ́ni tó bá fẹ́fẹ́ ẹ jẹ́ kí n lọ pè wá nsìn máa lọ bá mi tó bá wà kó máa bọ̀ nsìn kẹ́ẹ̀dẹ̀ fún àwọn méjì lera wọn kẹ́ gbàdúrà sí fúnra yín. ṣé nítorí pé mo jẹ́ kẹ́ wọlé kẹ́ máa pariwo nínú ilé mi torí pé mo jẹ́ kẹ́ wọlé kẹ́ máa sọ̀rọ̀ lẹ́sẹ̀ sọ gbogbo eléyìí. ilé ń ṣẹlẹ̀ ṣebí inú ilé yìí náà ni ṣebí àmẹ́ tó nílé ṣebí fàṣàṣì ló nílé ṣebí fúláàtì yẹn lẹ́yìn gbà Gbàdàmọ̀sí ló ń gbé bí fúláàtì jẹ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tó lọ fẹ́ obìnrin tí ọkọ ẹ̀ ti kú ṣebó ló lọ́wọ́ àbẹ́ àtọmọ mẹ́ta lọ́jọ́ ń gbé bẹ̀ tẹ́lẹ̀ kan tó kó lọ sínú fúláàtì wọn. èmi mo ṣàǹsọ owó fúláàtì mi ẹ̀yin kọ́ lè bá mi sọ bọ́tẹ́ jẹ́ kí èmi wá sọ kankan fún yín nǹkan tí n bá fẹ́ òun lọmọ mi máa bá mi fẹ́ àyàfi tó bá mu ọmú mi yìí bẹ́ẹ̀ ni mo sọ tó bá mu ọyàn yìí nǹkan tí n bá fẹ́ kò ní fẹ́ ṣé sígbà wo tí mo sọ kò ní fẹ́ ẹ jáde inú lẹ́mìí sì kí tó ti géètì mọ́ yín. Suwala tẹ̀tẹ̀ tí ń fi ọmú ṣẹ́ẹ̀rì. bẹ́ẹ̀ ni ọmọ mi ni ẹ jáde síta. ẹ jọ kí ni ìṣòro ẹ̀yin obìnrin ìjọ tẹ̀ ti mọ̀ pé agbára wà nínú ọmú yín ìlòkulè lẹ́ ń lò ẹlòmíì inú yín ó fẹ́ lè di nípù ẹ̀ báyìí nítorí nípù mi tó mu yìí òun ti bá kí ló ṣẹlẹ̀ agbára téèyàn bá ní èèyàn máa bà lómi àwọn ọkùnrin gan máa tó ṣe mítìn àyàfi tábẹ́ yìí ò bá wọnú ibì kan kó tó di pé ó dáyé ló kù òun náà la máa ṣe ẹ̀yin obìnrin ẹ̀ lè sinmi. ẹ jáde síta fún mi ẹjẹ tilẹ̀kùn mi èmi ni mo bí. nínú ọmú àtàbẹ́ mi wo ló wù jù. abẹ́ ẹ̀yin fáwọn ẹbí yín ọmú tèmi fáwọn ọmọ tèmi ni nǹkan tí bá dẹ̀ fẹ́ náà máa bá mi fẹ́ ẹ jáde síta. má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi má ṣe báyìí. ẹ jáde síta fún mi. mo dákẹ́ mi bá yín rojọ́ èmi ni mo bí nǹkan tí bá fẹ́ ló máa fẹ́ bẹ́ẹ̀ ni. ọlọ́mọdé bẹ́ẹ̀ ni mo sọ yẹ́dẹ́bì nǹkan tí bá fẹ́ ló máa fẹ́ kò fẹ́. sákò ẹnìkan ló lọ bẹ́ẹ̀ rí. onínúure ni bọ̀dá Sàámú kan community púpọ̀. fọ́tù oúnjẹ mákàmákà yẹn. mo rò orí ẹ̀ ò pè ní èwo la rí sí tó fẹ́ wà gan lórí pé mò ń bá yín tayò gan èwo la rí sí òsì gan ṣé kì í sọ èjì mi nù torí mò ń bá yín tayò ni. èwo la rí fífi ti báwo bọ̀dá Sàámú ibi tẹ́tẹ́ lè wọ̀nà kò dẹ̀ sí respect ní ibi tẹ́tẹ́ tọ́wọ́n pẹ̀ fẹ́ respect ẹ̀ ní wá sí ibi tẹ́tẹ́ kẹ́ wá ta tẹ́tẹ́ náà. nítorí pé mo kàn nìkan jẹ́ máa ṣe é dà fún 1,000 ta tẹ́tẹ́. wọ́n náà jẹ́ fi wọ́n sílẹ̀ pé kọ́ tayò wọn náà. má bàbẹ̀ ó mọ̀ ká lábùkù ni ó mọ̀ kó ló ṣì ọmọ lọ́mọ ìfẹ́ jẹ́ má bàbẹ̀ má dìde sí má dìde. bọ̀dá Sàámú má dìde ẹja tayò ìtàn ẹja tayẹ́tẹ̀ ìtàn ẹ má dìde o. tòrọ àbọ̀ bóyá wọn náà sí wọn ni olówó pàtó yìí. ẹjọ́ ó yẹ ẹja máa ṣe lọ ẹ ṣe. kò sí máa dùn. Ifọ̀ oya pusi bẹ́ẹ̀ 4-2 nìyẹn oya kíá. Saamu. ṣé 6-1 lóde. kí lè wí ta ló ń kí mi 6-1 náà dáa. mi rí ẹgbẹ́ olóde mi ti ẹgbọ́rọ̀ mọ́tò rárá mo fẹ́ sáré jẹun ẹ̀ ní. iná mo wá rí. kí ló fẹ́ rí mi fún. Saamu ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi bẹ ìyá ìyàwó mi ní ẹjọ́. mi gbọ́. wọ́n ní kí n bá wọn bá ìyàwó. ó ṣe fílẹ̀ kó lọ fẹ́ lómi torí bó ṣe ń ṣe yìí tó bá jẹ́ pé padà jọ wọnú ilé òun ló máa gbẹ̀mí ẹ o tó rọra sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọmọ tí mo wo yẹn kò ṣe é fojú bọ̀rọ̀ hàndú o mo gbọ́. ẹ má fi mi tayò Saamu ẹjọ́ nǹkan tó important sí láìpẹ́ ni mo bá yín fẹ́ mo nífẹ̀ẹ́ ọmọ rẹ. kí n má fi ẹ tayò. ẹjọ́ ó dà kò sí wàhálà no problem tó bá wọn kò kí n má fi ẹ tayò tí n bá rí owó 50k tó bá mú dání náà màmá mú ìmá lọ fi bẹ ìyá ẹ ipe kan gbà ó wà kẹ́ni òfurufú òkèèrè ló yàn mí ọmọ 50k ó máa yanjú ẹ. ṣé tí máa fún yín 50,000 everything will be sorted. 50k ó máa yanjú tó wà lẹ wáyé náà ó máa yanjú tó wà. ṣó fẹ́ lọ mú ẹ ó fẹ́ lọ mú ẹ 50k ó máa mú débi. ó ní 5-2.
Ọlọ́run fún ẹ̀yàwó ẹ̀ ó ti fẹ́ yàwó alẹ́ òrùjúmọ́ kékeré báyìí lálẹ́ ẹ̀la torchlight báyìí lórí alẹ́ òun ló tàn yẹ́yẹ́yẹ́ yìí kò ní bàjẹ́ fún ẹ orí ọ̀rẹ́ obìnrin ló ṣe ń dààmú báyìí torí kó lè fi ọmọ láyé ẹ ló ṣe ń fi kiri 50 kiri òun ló kó wáyìí wà ju 50 years lọ láyé ìwà àtọmọbìnrin yẹn ju 50 years lọ láyé ẹ celebrate 50 years yìí mà dé wà ṣẹ́mùsì no you have done well for your life you have done well pẹ̀lú 50k tó kó wáyìí ìyá ọmọ yẹn á gbọ́ máa bá aṣọ àgbọ̀ máa lọ tẹ̀. a ò ní láti ojúṣe mi ni màá pé ẹ̀ṣẹ̀ sàn nígbà tí mo ní nọ́mbà ẹ̀ àmọ́ kó jẹ́ ọ̀pọ̀ ó dà kó slow díẹ̀ o lórí ọmọ yẹn wọn náà gbìyànjú díẹ̀ lórí ẹ̀ ni o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó lè reverse wà á dẹ̀ gbẹ́dúwọ́ bẹ́ẹ̀ yẹn lọ reverse kó gbẹ́dúwọ́ tí ìyá ọmọ ìbá wà tó so yẹ kán ní kó má má rí i gbà tọ́tọ́ ọlọ́run lọ́ba mi wọ́ ẹ kó bá mi rẹ ẹran tó pọ̀ kó bá mi ṣèjọ torí ọlọ́run ò ní sórí burúkú jọ má wọrí wọ́n bí mo win ni ẹ o mi ò win ni ẹ o agbárí ojúkú o ti jẹ. owó kíni orí yìí ò pé ẹ yóò rí pé lè gọ̀ ni lágbára ọlọ́run kò ní gbọ́n ìyá ọmọ sọ wípé àjọwọ abẹ ni o pásítọ̀ jẹ́ gbàdúrà ìyẹn sọ bẹ́ẹ̀ ó sọ wípé alẹ́ ìrújú wọ́n ní alẹ́ ìrújú ṣàtàlẹ̀ ti rújú ṣé 50,000 ló máa tó alẹ́ nípa ìdí èyí eléyìí gan ni o ọlọ́run lè jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n kí wọ́n wá lè bá lóúnjẹ. Good morning. How are you? Fine. How are you doing? Fine, thank you. How far? How was the night? How you go? Great. Baby student. Àbòsí ló máa pa ẹ́. Ìwọ ọmọ kan bí àṣẹkù igi. Àbòsí ni ò jẹ́ ó ga. Ó fẹ́ sọ pé o gbóhùn mi ni àbí structure mi atẹ́gùn ò fẹ́ lú ẹ̀. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ló dàbí igi ìṣáná. Wo jàre díjú. Ọ̀gá yín kọ́? Ok, kò sí wa. Kí ló ń try láti sọ? You're out of your senses. I just praised you now. Mo ṣe pè ń díjú sí ni. O máa wọ́n tán pè ń díjú ni. Mo ṣe yìn ẹ̀ tán ni. Ṣé ó yẹ kó ṣe tó máa dàmí láàmú? Kí tó lọ rí àbúrò tèmi nínú ọ́fíìsì ẹ̀ mo ṣe wá máa dàmú. What's that? Brother, ẹ má fọwọ́ lára mi. Ó ṣàárọ̀. Ọ̀nà ni mo ń sọ fún pé mi ò fọwọ́ lára. Pé mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀hún. Ẹ dúró náà, ta ló ti kúrò lọ́fíìsì nígbà ilé mi? Kò sẹ́ni kan ó ti wà brasa. Ìgbà wo lórí iṣẹ́ ń bí? Congratulations. Congratulations. Èmi ni màá lé ẹ lọ. Brasa. Náà kò sí ohun tó fẹ́ fi kún. Ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀? Kì í ṣe kó o ṣẹ̀mí tún jí òbèrè ẹ lọ́wọ́ mi kó tó rí. Brasa. Today mo ṣe débí nsìn mo ṣe débí ni mo ara wọn ọmọ ẹ mo fẹ́ máa bọ̀ ní inú ọ́fíìsì ẹ lókè ọ̀bẹ̀rẹ̀ sí ní dílé mi bí. ẹ má bínú mo ní nǹkan tó wà very important láti ṣe ń bí lèmi bọ́n ṣe fi ọ́fíìsì mi sílẹ̀ láti wá síbí báyìí tí bá ti wá ṣe nǹkan tí mo fẹ́ ṣe yẹn tán àwa jọ padà sókè àlọ́ sọ̀rọ̀ wa. kò sí gbogbo ohun tó lè wù kó wá important àjọ máa sọ̀rọ̀ nìbọn mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. Túnjí. Dàmọ́lá látijọ́ tó tún wọnú ayé mi láyé mi ti yí padà. I bless the day I met you and you've been an amazing woman in my life. That is why I want to ask you to please marry me. Say yes, 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 say yes. Sir, it's a great one, sir. It's a great one. It's an honor to have any opportunity at the witness room. Come on! Ọlọ́run ní jẹ́ kí n kú fún yín. Torí tí n bá kú lásìkò yìí, ẹ̀yin tẹ́ máa sọkún pọ̀. Olùgbé mo protect life ẹ̀, o tún ti wà nínú danger. Ibi ò ká, o láyé ti mú ẹ̀. Ring tí mo fi propose ìyàwó mi. Ìyàwó ẹ̀dá. Ń gbọ́!
ó tún nà ká wọ́n tún fún ẹ lóòka torí Ọlọ́run dààmú. Don't start. Don't start what? Let me start. I can finish it. Let me start. Kí ló ṣẹlẹ̀? Ó ti mú ẹ lọ́dọ̀ yẹ. A ṣe máa plan láti ṣe yẹn ni. Káì! Brother, kí ló ṣẹlẹ̀ ń dẹ́rù bà mí? Ẹ ṣe fẹ́ plan láti lọ́dọ̀ yẹ ni. Wá, ṣé mo lè rí ẹnu ọ́fíìsì ṣẹṣẹṣẹ? Ìwọ nìkan ni mo fà ó. Brother, mo kọ́ lè mí pé o. Oh my God, I can't wait for a day like this. Papa proposed to me last song. Oh my God. Kí la máa wá ṣe báyìí? Ìwọ jẹ́ sọ fún mi. Gbogbo àwọn ọkùnrin tó wà ń tàn sí, wọ́n ti ga. Height wọn máa ti ga gan. No, kí ló wá ń try láti sọ? Like ìgbà tán wá ga gan. Ṣé òun try láti sọ wípé mi ò lè rí height mi àbí height mi tán lọ́rùn, height ẹni tó máa fẹ́ mi tán lọ́rùn. Wo jẹ́ kí n bọ́ fún bọ́ọ̀bù lẹ̀. Irú ẹni tó ga bí bùrá Sàámú ni máa padà fẹ́. Dàmọ́lá, kí ló dé? Kí ló tó ń wojú mi? Ó fẹ́ kí bá lè jọ ẹ sọ̀rọ̀ ni. Ẹ wo mọ́mí mi ò wojú yín, tí èèyàn bá ti ń dàgbà èèyàn máa ń ju àwọn kankan sílẹ̀ ni. Mọ́mí mi ò wojú yín, rárá sọ̀rọ̀. Ẹ wọlé. Wọlé níbo? Nínú ilé mi tí mo wà lórí ìjókòó èèyàn kan lè kó ní kó wọlé. Àáfíà fún mi. Pásítọ̀, mọ́mí, pásítọ̀ Túnjí ni wọ́n. Àjọ ń bọ̀ tẹ́lẹ̀ bọ̀ wọ́n mí ìsọ̀nà títí wọn ni, so mo ní kó máa bọ̀. Paoli Saidi, Paoli Kahibala. Olúwa mi ẹ̀rọ. Kí ni ìwé orin Dáfídì orí kẹjọ ẹsẹ̀ kìíní wí? Ní kánmọ́nkọ́bọ̀. Ó kà báyìí wípé Olúwa wa. Ó ní Olúwa wa. Orúkọ rẹ ti níyì tó. Orúkọ rẹ ti níyì tó. Ní gbogbo àgbáyé. Ní gbogbo àgbáyé. Ṣé kí n tẹ̀ síwájú? Má lọ mọ́. Ṣé kí n pàdé? Fìgbà. Dàmọ́lá, bẹ́ẹ̀ ni mọ́mí nínú ilé mi. Bẹ́ẹ̀ ni mọ́mí. Ilé ló gbé wá ká mi mọ́lé. Pásítọ̀ dédé wọ́n ṣe gbàwé 2 years tán lórí òkè ní àwẹ̀ funfun tó jẹ́ kọ́kọ́ fún 2 years. Bẹ́ẹ̀ ṣe ń gbà nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà lọ́dọ̀ yín rè. Ó ti yé mi. Mi ì sọ pé ẹ gbàdúrà dáadáa. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí fẹ́ òun ni àwọn ọmọ yìí máa bá mi fẹ́. Èmi á káwọn ọmọ mi lọ sí ṣọ́ọ̀ṣì mi. Pásítọ̀ ti tèmi á gbàdúrà sí. Tó bá fọwọ́ sí, wọ́n á fẹ́ra wọn. Arákùnrin àti arábìnrin, ǹjẹ́ a lè wọlé àbí ká tẹ̀lé lọ fún àdúrà? Ó ní orúkọ Jésù. Àmín. Olúwa so wọ́n pọ̀. Àmín. 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 Jésù Olúwa wa. Àmín. Ẹ dìde. Ẹ jókòó. Madam, a ò rí jì. Tá a fi rọ́nà. Àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin dàbí òṣùṣù ọwọ̀ tí a kò lè ṣe. Màmá wa dàbí igi tí a gbìn sí ipa odò tí ó ti fìdí múlẹ̀ tí a kò lè fọ́. Paris Theory. Àmọ́ ìfẹ́ mi mo wà níbí. My bad, I'm sorry sir. Màmá wa, ewu wà ń bẹ̀ tí mo bá fẹ́ràn. Torí wípé iná ni àwọn méjèèjì. Ẹ wá mọ̀ pé bí iná láòtún, iná láòsì tó bá pàdé wíì. Á padà sí yín lórí. Ó máa padà sí yín lórí. Dàmọ́lá, dákẹ́ mi. Ṣé ní tẹ́lẹ̀ wọ́n bá mi? Nínú ilé mi, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ní èmi o, èmi á dọ́dọ̀ bá sọ tèmi. Kí n máa kó Túnjí látàrọ̀ kó máa gbé. Nọ́mbà yẹn dé ring títí, and this is unusual. Ní pé kò dàbí ní pínyàn wà nílé náà. Hello? Ọ̀bọ̀ ìmọ̀ wa lọ. Túnjí! Kò jẹ́ pé èèyàn wà nílé ni. Àbí lára àwọn spẹ́ẹ̀kì tó fún mi àbí. Ṣé lè jẹ́ tẹ́lẹ̀ àbí tí. There's no harm in trying, so let me just. Eré mojú ọjọ́, afalamudi yẹyẹ tu yẹyẹ, adíá fún àṣẹlá, tó ní olórí lórí, aṣọ aláṣọ daṣọ wọn, ló ní kí ara Dàmọ́lá àwọn Àlàkẹ́ kó máa bàjẹ́ sínú.
owó mi máa pọ̀ ju yẹyẹ tó yẹyẹ kọ́jú mi máa pọ̀ ju yẹyẹ tó yẹyẹ torí bí akíni aṣọ aláṣọ lọ̀gá. Túnjí! Ó ní káyé mi máa jẹ! Èmi bá mi. Ọlá Túnjí, ọlá rẹ ò tí ì jí tán, àmọ́ yóò jí tán, àyà rẹ ń já. Àyà mi ń já, ẹ̀rù bà mí náà ló jẹ́ kí n wá bá yín bàbá. Fọ́kàn rẹ balẹ̀, ìwọ tó ṣe pé o ò tí ì là, o sì là títí, o là bí ẹlẹ́wì odò. Ọmọ wípé bí wọ́n bá gbálé tán, tí wọ́n gbọ́dẹ̀ tán, àti tán wọ́n dòrí rẹ̀ sí. Orísun rí. Ìsun ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ń gbò bá sì yà, yóò wá dín là. Kíní kan tí wọ́n bí ọ lérí, o lè rí obìnrin tí ó propose tọ́ bá sọ̀rọ̀ pé o fẹ́ fẹ́. Ìyẹn ò jẹ́ kó jẹ́ problem, màá rí. Ọ̀rì tọ́ bá ti rí ìwò títàn, ó wà lọ rí ra òkà tí wọ́n ń fi sóbìnrin lọ́wọ́ bí wọ́n bá propose rẹ̀ tán. Engagement ring. Màá rí yẹn náà yẹn kéré. Tọ́ bá rà tán, ìyá yín lọ́kọ̀ọ́kọ́ mú wa. Àwọn òṣìṣẹ́ sí níbí ìgbà tá a bá ṣiṣẹ́ sí tán. Tọ́ bá pọ́gbọ̀n ọjọ́, ọ̀ wà gbà ní, ọ̀ wà lọ rí ìwà bó ti kí bọ obìnrin lọ́wọ́. Tọ́ bá ti wọwọ́ rẹ̀, o ti là, o ti lówó. Kò yẹ. Pé màá propose, màá wá engage àbí. Nígbà tó bá kí bọ̀ lọ́wọ́ tán, tó bá tún pọ́gbọ̀n ọjọ́, ọ̀ wà padà wá. Mo fún ọ ní oògùn kan, ọ̀fọ̀ ni o, ọ̀ lọ rí èsà lórí odó ńgbà tó bá pé ọgbọ̀n ọjọ́. Tó bá sàkíní ìtàn, ọmọ yóò wá bẹ̀rẹ̀ sí ní jẹrà láti inú. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹrà láti inú, owó rẹ̀ dénú. Owó dé. Owó rẹ̀ dénú. Tó a bá rẹni tó sọ wípé o ò lè làjú bó ṣe wà yìí lọ, bí onítàn léèrè pé ọ̀rọ̀ tó sọ yìí, òun ṣeré ni àbó ń ṣe èrè. Ní ọ̀dà ló ń pe méjèèjì, ló ti mọ̀ pé wèrè nù. Má bínú, ẹ̀rù ló bà mí. Nígbà tí gbogbo àpẹẹrẹ tí mo dẹ̀ rí lẹ́yìn ìdẹ́ ṣe fún mi ẹ kó ní bàbá dìrù kẹ́ni tó ti ń jọ má bàa dẹni tí ò ní mọ́ ló jẹ́ kí n sáré wá bàbá. Ọ̀láyà béèyàn bá rápẹrẹ tó lé ibi tó bá lé náà wọ́n ti bọ́ bọ́kùnrin fọkàn rẹ̀ balẹ̀. Ẹ̀yin mélòó lẹ́ ń gbélé? Ìyàwó àtọmọ mi ò sí Nàìjíríà, àwọn domestic staff mẹ́ta péré lájọ gbé ajá mẹ́rin. Àwọn pẹ́pẹ́pẹ́ tí wọ́n bá ọ ṣiṣẹ́ bá mi ṣiṣẹ́ nulẹ̀. Ni àwọn èèyàn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Sórí bọ́ bá sàkínní, ọ wà lé wọn ní wọn ó jìn o. Bí wọ́n bá dúró nítòsí, tí wọ́n bá dá ń papá wọ́n rọ̀ dẹ́dẹ́ o. Ọmọ ibi tó lè ní kí wọ́n yẹra sí. Ìyẹn ò ṣe problem fún mi bí mo sanwó fún wọn, màá rán wọn jáde, màá rán wọn lọ sẹ́ni ìgbé ẹ̀sà. O ti tán torí tó bá sá lójú èèyàn téèyàn bá fi lè rí ọ tó ń sábà yìí nǹkan mi ò ṣẹlẹ̀. Ayé mi bàjẹ́, ayé mi bàjẹ́ ooo, mọ̀lúkọ. Sista Damola, ẹ pẹ̀lẹ́, ẹ ní rógun ẹkún, ìbànújẹ́ ò ní jẹ́ ti yín. Sista Damola, ẹ dúró o, wọ́n ní ọmọkùnrin àfẹ́sọ́nà yín yẹn wípé ẹ bá níbi tó ti ń pọ̀fọ̀ tó ń porí yín. Pásítọ̀, mo bá Túnjí níbi tó ti pè orí mi. Tó ń sọ wípé kára mi jẹrà kí gbogbo ayé mi bàjẹ́, tó ń sọ gbogbo oríṣiríṣi sí ìṣẹ̀dá mi. Pásítọ̀, ọ̀nà má yẹ kí ṣe ṣègbè. Sista Damola, ṣé ẹ ti wá rí ipa òbí lórí ọmọ báyìí? Ẹ rí gbogbo akitiyan tí màmá yín ń gbà lórí yín, lórí wípé kí wọ́n lè fi ọ̀rọ̀ yín tọ Ọlọ́run kó tó di wípé ẹ gbé ìgbésẹ̀ lórí àtìyàn. Ṣùgbọ́n ẹ dúró náà, wọ́n ní ẹ mú pásítọ̀ kan wálé ń bí láti ọ̀dọ̀ ìdílé ọkùnrin tẹ́ ń fẹ́ yẹn. Pásítọ̀, ẹ bá mi bẹ̀ mọ́ mi, ẹ bá mi bẹ̀ máa mi kó má bínú. Mọ́ mi, ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ bá mi bẹ̀ wọ́n, pásítọ̀, ìgbọ́ra ló ṣe mí o. Miss Damola, má bọ̀ ní orí ẹ̀ burú ni. Ṣé èrè ni? Pásítọ̀ ni. Pásítọ̀ ni. Ẹ má ṣeré náà, pásítọ̀ ni mo ní kẹ́ lọ mú wá. Kí ló ṣẹlẹ̀? Orí ibi tí mò ń play ludo ni. Mi ò fara ayé ẹ̀ ṣeré. Mo sọ fún yín pé mo fẹ́ ṣe àrèjì pásítọ̀ nítorí wàhálà tí yẹn ń fi ẹ ṣe lórí pé ẹni tó bá ti mú wá sọ́dọ̀ yẹ tó bá ti lọ gbàdúrà sí wọ́n á sọ wípé Ọlọ́run sọ wípé kí ni ayé wọn lójú
ọ̀dọ̀ wọn ò nítumọ̀ ayé wọn rí bákan nítorí ẹ̀ ni mo ṣe gbìyànjú wípé fáwọ̀rí máa bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì èèyàn kan tó máa jẹ́ pásítọ̀ ọkọ ẹni o kò yẹ Túnjí pásítọ̀ tiẹ̀ nílé òun lọ máa mú dé ọ̀dọ̀ ìyá tiẹ̀ ó máa gbà lọ́wọ́ kan ni. ṣé wọ́n máa lè ṣe dáadáa lọ́wọ́ báyìí. ojú wo ló fi ń wo yìí wọn kì í fojú mọ́ wọ èèyàn kì í fojú wo profession pásítọ̀ gógó rèé pásítọ̀ rèé. ṣebí Olúwa ló olùṣọ́ àgùntàn mi. èmi kì yóò ṣaláì ní. ó mú mi nílẹ̀ tó bá wọn tutù ó mú lọ́sàn mi jẹ́ kọ́lọ́rọ́ ó tu ọkàn mi lára ó mú sí ọkàn mi lọ́rọ̀ rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí ẹbí sẹ́rí lọ́dún fún yìí òjijì kú èmi kò bẹ̀rù bí kan torí pé wọ́n wà pẹ̀lú mi ọgọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n tù mí nínú ìwọ tata mi ló yẹ sílẹ̀ níwájú mi lójú ọ̀tá mi èmi dẹ̀ okay. Bra Saamu kì í ṣe báyìí pé kọ́kọ́ ka Saamu gbogbo èèyàn ló lè kà kọ́ tọ́ka yìí ṣe sọ pé kí ni máa work ṣá pẹ̀lú nǹkan tẹ́ sọ pé ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú mọ́mí wọn. gbogbo èèyàn ló lè ka Saamu. gbogbo èèyàn ló lè ka. Túnjí ka Saamu. èwo mẹ́. ìtọ́ka ìlọ́ka. ó máa ń sápá mi lórí lẹ́kọ̀ọ́ kan. bẹ́ẹ̀ kì í ṣiṣẹ́ tiẹ̀ pásítọ̀ lòun ẹ má wo dressing ẹ má wo anything by the time tá bá gẹ̀ẹ́tì owó tá gẹ̀ẹ́tì costume tá bó gbogbo ẹ̀ tán ẹ̀fọ́ tó bá dress tán tí pásítọ̀ bá ẹ̀fọ́ yìí ní kẹ́kọ̀ọ́ sọ́gbà sọ́tẹ́ bá fẹ́ kó wọ̀ fún bíi black ní bíi white ni ẹ̀fọ́. no white ló máa da bóyá bí èlò ló lè parí gbogbo àwọn costume àwọn aṣọ tó máa wọ̀ ṣe gbogbo ẹ̀. kò sí ẹtẹ́ ẹ̀fọ́ lọ́run tó pọ̀ jù wàhálà Ọlọ́run gba 1 million ẹ̀rín àtayọ̀ Ọlọ́run lè fi gba 5 million lọ́wọ́ yín bọ̀tọ̀ ọ̀rọ̀ tá a sọ kò tí ì débi ọ̀rọ̀ 5 million kò débi ọ̀rọ̀ 1 million tí dùnnú iye tẹ́ ẹ bá mọ̀ tó ẹ fún pásítọ̀ ẹja parí kíní kálí ìtòkò òǹbí òtórí mi mọ àwọn aládùúgbò tó ń bọ̀ ẹni sùúrù àlè kúrò bí ẹja dira wa lọ́wọ́ mọ̀ dìwọ̀n lọ́wọ́ ẹ mọ̀ wọ bẹ́ẹ̀ ni wọ́n ní kó gbàdúrà parí. bàbá gbà ọpẹ́ wa. bàbá èmi máa gbà ẹ̀yìn wa. ẹ ṣàbí bàbá. báyà kò wá níbùsùn tálíà. ìdàbà lásìdí ní. èmi mi máa àfilẹ̀ ọlọ́ gbà parí àlà sàhúdà. àólàkà. mímọ̀ kan tàn mí ní mo kékeré mo sọ mo yóò gbọ́ràn sí mi lẹ́nu dádì kó dé ṣẹ́jú èmi náà tó bá ṣe ohun tí mo gbọ́ ni ní pé nígbàkigbà tó ọmọ mi bá fẹ́ yàn kí n tọ̀ Ọlọ́run wá ní kí n béèrè. Bíbélì máa pe o ó ní àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ ìtẹ́ wù níwà yìí ó kù díẹ̀ káàtó nítorí wípé ìfẹ́ Ọlọ́run fún yín ẹ kọ̀ ọ́ sílẹ̀ ohun Ọlọ́run lórí ayé yín ẹ fi sílẹ̀ ẹ wá ń wo ọgbọ́n ara ti yín ẹ ń wo nǹkan tó sún ìtọ́kan ti yín ẹ ń wo nǹkan tó tẹ́ yín lọ́rùn èyí ò dẹ̀ bá ìfẹ́ Ọlọ́run mu ohun gbogbo téèyàn bá fẹ́ ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ ohun Ọlọ́run lórí ẹ̀ kì í ṣe lórí ìgbéyàwó nìkan èèyàn ìbá máa wá iṣẹ́ kódà èèyàn ìbá fẹ́ kó sínú ilé ohun gbogbo òun ló nílò ìtọ́ni Ọlọ́run òun ló nílò kéèyàn gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run kó tó ṣe ohunkóhun eléyìí tẹ́ ṣe yín sìn yìí ẹ ti fi ìfẹ́ Ọlọ́run sílẹ̀ ẹ wá ń ṣe ìfẹ́ inú ara yín. àbí báwo ló lówó ṣe máa ṣe báyìí wọ́n náà rí lọ́fíìsì wọn ò rí lẹ́níwẹ̀ẹ́ tó jí àbògbé kí ló ṣẹlẹ̀ àbògbàgbé sùn wà lẹ́yìn tó gbà tó open door tó jí tún jẹ́ kí ló ṣẹlẹ̀ gbogbo ìwọ́n mi jẹ́ ni ibi tó dẹ̀rọ méjì nà kí n jẹ pẹ̀lú ẹ̀jú wà lábáyé wọ́n tún sí gbogbo lẹ̀kúnlẹ̀ tún jẹ́ ọlọ́kọ̀ ọ̀bọ mi ò bójú owó ẹni bó ti bàbá ọkọ̀ wà mi ò bójú owó ti bàbá ọkọ̀ wà tọ́tún ọlọ́wọ́. ṣèbí wà lọ́rẹ́ mi. aládùúgbò èmi lọ́rẹ́ tẹ́lẹ̀. kí ló dé tó ṣe tẹ́lẹ̀ kí ló tó ṣe sí wọn. mi ò mọ tí èmi ò mọ pẹ̀lú kí office person yẹn office person mo bẹ̀ sí office person mo bẹ̀ sí. ọmọ mi fẹ́ gbẹ office person mo bẹ̀ sí. ṣorí mi àti àjọ lọ Pakistan. mi ò lọ ọmọ tó Èkìtì ni mí kí ni mo fẹ́ lọ
bí mo pọ̀pọ̀ lọ́wọ́ ni. Ní Dàmọ́lá wà wọlé. Báyìí ẹ̀jẹ̀ ni. Òun àbídà ni pé wọ́n kó gàgà. Kí ló wá ṣe? Kí ló wá ṣe? Kí ló wá ṣe tí olóyè ìwé rẹ̀ ní? Mo go gàgà straight. Ṣé wo ló ṣe kan bí fún ni? Ṣé o ṣe kan bí fún ni? Ìgbà wo? Ìgbà wo? Ṣé o ṣe kan gbà wo? Bọ́sù ẹ̀. Mo máa ṣe ẹ lọ sí Mo máa ṣe ẹ lọ sí Pakistan. Ọmọ mi. Ṣé o tẹ̀ mọ́ tó ṣẹlẹ̀? Màá lọ ti ilẹ̀kùn yẹn lẹ́yìn. Ó bẹ́ẹ̀ dà. Màá wá ti kọ́kọ́rọ́ pamọ́. Kò bẹ́ẹ̀ dà. Màá wá bọ́ṣọ. Mo ti bá. Wèrè tó wọ sí Glen. Wọ́n fún mi. Ta ló fún ẹ? Ọjọ́ bẹ́ẹ̀dẹ̀. Ta ló wá fún ẹ? Àròbí. Bóyá bọ̀. Mo ti bá. Aládùúgbò. Ìwọ nìkan ló lọ́yọ̀ ní abẹ́ ìmejì. Èmi mo ní. Wọ́n ti ní kí n ra bíráàsì mi, mo sáìsì máa lónìí. Ìwọ ló lọ́yẹ̀ yìí. Èmi ni wọ́n ní kí n ra bíráàsì mi. Mo máa ní ìdí ọ̀bẹ o. Fún kí ni? Mo máa ní ìdí ọ̀bẹ. Fún kí ni? Mo máa ní ìdí ọ̀bẹ. Fún kí ni? Mo máa gé ọyàn yẹ. 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 Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó.